ojúgbòrò ìyá Yáyà ẹ kú iṣẹ́ ní àtàárọ̀. ṣẹ́ni. Torí ọpẹ́ ní orúkọ mi, kí ni orúkọ yín? Ìyáàfin Yẹkin. Ìyáàfin Yẹkin. Ẹ sọ orúkọ Yorùbá yín fún wa. Yẹkin ni orúkọ Yorùbá ni orúkọ Yorùbá bíi ti báwo. Orúkọ Yorùbá Torílọpẹ́ ní orúkọ ti tèmi. Ẹ mọ̀ fún Torílọpẹ́ orúkọ ìbílẹ̀ Yorùbá ni. Orúkọ ìbílẹ̀ bẹ́ẹ̀ yẹn wo ni ìbéèrè. Ọpẹ́yẹmí ni orúkọ tí Ọpẹ́yẹmí orúkọ tí Yorùbá ni. A ó béèrè ìbéèrè mẹ́rin ní ọwọ́ yín nípa ìbéèrè kọ̀ọ̀kan ó gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà kan. Tí ẹ bá gba gbogbo ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin, ìyẹn ni wípé ẹ ó gba ẹgbẹ̀rún lọ́nà méjì náírà. Ṣùgbọ́n ẹ rí dájú wípé láti ìbẹ̀rẹ̀ sí dé òpin ẹ ò sọ èdè míì tó yàtọ̀ sí èdè Yorùbá. èdè Yorùbá. Bẹ́ẹ̀ni, tí ẹ bá fi lè sọ èdè míì tó yàtọ̀ sí èdè Yorùbá, owó yín lórí ìbéèrè kan yóò já sí igba náírà. Ṣé ẹ faramọ́ bẹ́ẹ̀? Ṣé ẹ faramọ́? Ẹ máa bọ́rọ̀ yín léṣe. Àwọn ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. Báwo ni a ṣe ń kí alágbẹ̀dẹ nílẹ̀ Yorùbá àti pé báwo ni wọ́n ṣe dáhùn? Alágbẹ̀dẹ ní Yorùbá. Olúwalú àbíbọ̀ ni. Ẹ wo ẹ béèrè mi ni. A máa ń kí àwọn alágbẹ̀dẹ wípé àrọ́yè o, àrọ́yè o. Àwọn wá dáhùn wípé ògùn àgbẹ̀ ọ̀. Àrọ́yè o. Bẹ́ẹ̀ni bí a ṣe ń kí àwọn alágbẹ̀dẹ náà. Ìbéèrè àkọ́kọ́ ti lọ. Àwọn wo ni ó máa ń sun ìjálá? Àwọn ọdẹ ló ń sun ìjálá. Àwọn ọdẹ ló ń sun ìjálá. Ẹ ti gba ìbéèrè kan. Ìbéèrè ẹlẹ́kẹta. Ẹ parí òwe yìí. Baálé ilé tí kò bá lẹ́nu ní ta màrìwò. Baálé ilé tí kò bá lẹ́nu ní ta màrìwò. Ẹ parí ẹ̀. Ṣé ẹ ti parí ẹ̀ báyìí? Kò tí ì parí. Baálé ilé tí ò lẹ́nu ní ta màrìwò. Ní ta màrìwò. Ọ̀nà yìí ń jìn. Baálé ilé tí ò lẹ́nu ní ta màrìwò àǹtí mi, ẹ̀gbọ́n mi. Baálé ilé tí ọkùnrin tí ò bá lówó lọ́wọ́ ní máa fẹnu yàrá ọbẹ̀. Ọkùnrin tí ò bá lówó lọ́wọ́ ní máa yarun sọ́bẹ̀. Wọ́n máa fẹnu yarun sọ́bẹ̀. Tí ó ẹran sí ọbẹ̀. Tí gbà ẹ jìnnà díẹ̀ sí. Baálé ilé tí ò lówó lọ́wọ́ Ní ta màrìwò. ní ta màrìwò. Ọkùnrin tí ò bá lówó lọ́wọ́ ló máa ń lògbòjú nínú ilé. Tí wọ́n máa fẹnu yarun ọbẹ̀ pé bóun ṣe tó ní àbí bóun ṣe mọ̀ ẹ́. Ọkùnrin tí kò bá lẹ́nu ní ta màrìwò. Ẹni tí ó bá jẹ́ nǹkan kan. Baálé ilé tí ò bá lówó lọ́wọ́ ní ẹnu ta màrìwò. Baálé ilé tí kò lẹ́nu ní ta màrìwò. Òwe ni ẹ parí ẹ̀. Ẹni tí ò ní nǹkan kan ní ń ṣègbéraga ní nǹkan. Ẹni tí ò ní nǹkan ni ó pera rẹ̀ ní nǹkan. Ìyàwó ẹ ti dá parí ẹ̀ lẹ́ẹ̀kan. Ẹ bá wọn parí ẹ̀. Baálé ilé tí ò lẹ́nu ní ta màrìwò. Ọkùnrin tí ò lówó lọ́wọ́ ní sọ̀rọ̀ ẹ̀dọ́kùnrin mẹ́fà àbí ọkùnrin Àbí ọkùnrin méje. nígbèrè ga. Gbà ọ́. Ọkùnrin tí kò lẹ́nu ní ta màrìwò. Èyí tó bá lẹ́nu ẹ má dalẹ̀ ẹbẹ̀ òní wí. Ẹni pé ẹni tí tó bá lẹ́nu ọ̀rọ̀ tí ó mọ̀ pé òun kójú òṣùwọ̀n nǹkan tó bá fẹ́ òní ó sọ bí ìyẹn bí ó ṣe lọ nìyẹn. Àti béèrè
ìbéèrè mẹ́ta ó kù ìbéèrè kan àti ìbéèrè tẹ́lẹ̀. Ìbéèrè kẹrin ó lọ báyìí wípé èèwọ̀ ni a kì í fi àáké tàbí ká gbé àáké sínú oòrùn tàbí ká gbé sínú òjò. Téèyàn bá wá gbé àáké sínú oòrùn tàbí téèyàn gbé àáké sínú òjò, kí ni ó máa ṣẹlẹ̀? Àrá ló máa sán pẹ́ńtọ́. Àrá ló máa sán sẹ́ni tó bá gbé sórí. Ṣé mọ̀ pé ìbéèrè yẹn ọ̀nà méjì ló pín sí o. Àkọ́kọ́ ni wípé a kì í gbé àáké sínú oòrùn. Ẹni tó bá gbé àáké sínú oòrùn, kí ló máa ṣe ẹnìyẹn? Ìyẹn ni apá kìíní ìbéèrè yẹn. Bẹ́ẹ̀ ni. Ẹ ó yẹ kọ́kọ́ dà yẹn. Ẹni tí ó bá gbé àáké sínú oòrùn, nǹkan tó máa ṣe. Ẹjọ́ náà bọ̀ ọ́. Ẹ má tún wá ìwé rẹ̀. Ẹ dá apá kejì. Bóyá àrá máa sán. Àrá máa sán pa ènìyàn. Dára yín lójú. Àrá máa sán pa ènìyàn ni. Àrá ni ìjà àrá ni wọ́n ń tọ́. Èmi I don't know it. Mi mọ̀. Ìjà àrá ni wọ́n ń tọ́. Àrá ni wọ́n tọ́. Bẹ́ẹ̀ a kì í gbé àáké sínú oòrùn. Ẹni tó bá gbé àáké sínú oòrùn, ìgbàgbọ́ ni wípé orí ló máa fọ́ ènìyàn. Orí máa fọ́ ènìyàn. Apá kejì ẹgbàá, a kì í gbé àáké sínú òjò torí àrá lè sán pa ẹni náà. Ìbéèrè mẹ́rin ó ti pé àbí? Bẹ́ẹ̀ni. Mélòó ni ẹ wá gbà nínú ọdún? Mo gba ẹyọ̀kan àti ààbọ̀. Ẹyọ̀kan àtààbọ̀. Èló lẹ wá jẹ? Mo wá jẹ ṣé bí igba náírà ni ẹ pé alákọ̀ọ́kọ́. Ẹ sọ ilé Gẹ̀ẹ́sì rárá. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni. Ṣé bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta? Nígbà míì ṣe èdè Gẹ̀ẹ́sì rárá. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni ìbéèrè kan. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni wọ́n pe ìbéèrè kan. Àbí mo dẹ̀ gba ẹyọ̀kan àti mo ti kọ́kọ́ jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Èyí tẹ́ gba àbọ̀ ẹ̀yìn a máa fún yín tán. Mo ti kọ́kọ́ gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Mo tún wá gba àbọ̀ tí í ṣe ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ìbéèrè ẹ̀kejì tẹ́ sọ pé ẹ gba àbọ̀ yẹn. Kí lẹ máa fún mi níbẹ̀? A máa fún yín ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà yẹn. Ó jẹ́ ọgọ́rùn-ún náírà. Ó jẹ́ ẹgbẹ̀rún kan náírà. Ẹgbẹ̀rún kan. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó jẹ́ ọgọ́rùn-ún náírà. Àpò méjì àbọ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Èmi sẹ́yìn ó jẹ́ ẹgbẹ̀rún kan. Ó jẹ́ ẹgbẹ̀rún kan. Ẹ bá wa gba àwọn tí ó wò wá nílé ní ìyànjú. Ìyànjú lórí kí nìyẹn mọ̀? Lórí gbígbé àṣà àti ìṣe. Àṣà wa dára gan-an ni o. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní èdè àti àṣà wa. Àṣà wa ohun tí ó wuyì ni tí àwọn òyìnbó gan tán tún máa ń tí wọ́n máa ń fowó kọ́ ní orílẹ̀-èdè wa. Àwọn òyìnbó wọ́n mọ rírì àṣà àti ìṣe wa gan. So ìmọ̀ràn mi fún àwọn èèyàn tó ń gbọ́ wa nílé ni wípé kí a kọ́ àwọn ọmọ wa ní àṣà àti ìṣe wa dáadáa. Wọ́n ní ilé ni a ti ń kó ẹ̀ṣọ́ lọ òde. Tí a bá kọ́ ọmọ nílé, òun ni ó fi lè ṣe àmúyangàn rẹ̀ ní ìta. Tó bá dé àwùjọ àwọn tí ò ti ń ṣe ara wa, wọ́n fi lè mọ̀ wípé Yorùbá àtàtà òun ni. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ wá sọ fún àwọn èèyàn wa pé kí wọ́n tẹ̀lé ojúlówó Yorùbá. Ojúlówó Yorùbá ẹ bá wa tẹ̀lé wọn lórí YouTube o. Àwọn ni wọ́n ń gbé àṣà wa ní lárugẹ tí àṣà wa ò fi ní wọlẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí ẹ bá wa tẹ̀lé wọn o.